ọ̀rọ̀ mà tún bẹ́yìn yọ lánàá o nígbà tí olóyè Sunday Adéyẹmọ tí gbogbo ayé mọ̀ sí Sunday Ìgbòho tí ayé rí níbi tó ti lọ rèé dé fìlà ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC níbi àpéjọpọ̀ kan tó wáyé lánàá ọjọ́ Ìṣẹ́gun. Ìgbòho ni ó káwọn ènìyàn rẹ̀ rìn lọ́wọ̀ọ̀wọ́ lọ sí ìlú Ìbàdàn níbi tí ọba Abdulrasheed Ládọjà tí wọ́n ti gba Ramadan lecture àkọ́kọ́ lẹ́yìn tí baba igun orí àlééfà tán o. Ayé wa rí nínú fọ́nrán kan tí ó ń jà ròyìnròyìn lórí ẹ̀rọ ayélujára níbi tó jẹ́ wípé ẹni tí ó jẹ́ oníwàásí náà ni Chief Imam of Sheikh Muhyiddin Salman níbi tí wọ́n ní Sunday Ìgbòho tí a ti rí tó ti wọ fìlà ẹgbẹ́ òṣèlú APC. Nínú àwọn ọ̀rọ̀ tí àwọn ènìyàn tí wọ́n ń gbé pò yẹnu ní orí ẹ̀rọ ayélujára ni wípé bí Táyé ṣe ṣorí náà ni Kẹ́hìndé ṣe ṣorí, kí wá ní tó fà á tí wọ́n ṣe fi Nnamdi Kanu sílẹ̀ nínú àhámọ́ tí ó sì ń jẹ ìyà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí ó ti wà ní àhámọ́ o. Bẹ́ẹ̀ ni ẹnìkan sọ ọ́ ní Jetril, òun ní tí ẹ bá rí wípé Sunday Ìgbòho bá ń de fìlà kiri, ó ní kí àwọn ènìyàn kí wọ́n má bẹ̀rù, kí wọ́n ti mọ̀ wípé aláìlójútì ní Sunday Ìgbòho, wípé ó ti fi Yorùbá nation sílẹ̀ yún òmìnira fún orílẹ̀-èdè Yorùbá, bẹ́ẹ̀ ló sì ti ń papọ̀ jòkó pẹ̀lú àwọn jẹgúdújẹrá. Bẹ́ẹ̀ ni ẹnìkan tí wọ́n pè ní Flexibat, wọ́n ní òun kọ síbẹ̀ wípé kí ni ìdí tí wọn ò sì fi Mazi Nnamdi Kanu sílẹ̀, wípé ìbádára ìbásùnwọ̀n kí ìjọba àpapọ̀ jáde wá kí wọ́n wá sọ ìdí tí wọ́n sì ṣe fi Nnamdi Kanu ìyún sí inú àhámọ́ o. Wọ́n wá ní wípé lónìí Sunday Ìgbòho wọ́n ní ó ti ń bẹ́ káàkiri láàárín àwọn ògbóǹtarìgì ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC, wípé eléyìí gan lásán ó ti jẹ́ kí àwọn mọ̀ wípé Sunday Ìgbòho gan ó ti fẹ́ gbẹ̀yìn bẹ̀bọ̀ jẹ́ fún àwọn ọmọ Yorùbá. Àwọn àni tí wọ́n ń retí kí Mazi Nnamdi Kanu kó wá ṣe rèé, ṣùgbọ́n tó jẹ́ pé kò ní ṣe láíláì náà ló fà á tí ó sì ti wà nínú àhámọ́ títí di àsìkò tí ọ̀rọ̀ yìí ṣì ń jà ròyìnròyìn lọ́wọ́ o. Wọ́n wá ní kí ni ìdí tí Sunday Ìgbòho tó ṣe lè dé fìlà ẹgbẹ́ òṣèlú APC, bó ti jẹ́ wípé àgbàlagbà náà ni kó wá gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ ọ̀hún, ṣùgbọ́n ẹni tí ọ̀rọ̀ yìí ń ṣẹlẹ̀ sí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho àgbàlagbà lòun fúnra rẹ̀ náà, ohun tó bá sì wù òun ló lè ṣe, torí wọ́n ní bó bá ṣe wù ẹni làásù òòṣà ẹni. Wọ́n ní àsìkò tí Sunday Ìgbòho lọ rèé ṣe ẹ̀lẹ́mbẹ̀hún síbi wáàsí ìta gbangba tí wọ́n ṣe ní àsìkò àwẹ̀ tí wọ́n pè Ramadan lecture yìí, òun ni àwọn ènìyàn ti bẹ̀rẹ̀ sí ní kọlù. Tí ẹ ò bá gbàgbé, Ọláyọ̀mí Kọ́ìkí tó jẹ́ agbẹnusọ fún Sunday Ìgbòho ìyún Sunday Ìgbòho òòṣà, wọ́n ní ó ti ṣàlàyé tẹ́lẹ̀ sẹ́yìn wípé gbogbo ènìyàn ni wọ́n mọ̀ wípé lóòótọ́ Kọ́ìkí ti jáde tán wípé orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n ní ààrẹ ti ní kí ọlọ́rẹ̀ yọ orúkọ Sunday Ìgbòho kúrò nínú àwọn tí wọ́n ń wá gẹ́gẹ́ bí ọ̀daràn lórílẹ̀-èdè Nàìjíríà, gẹ́gẹ́ bí tí Kọ́ìkí sọ. Ó ní wípé ṣé ẹ mọ̀ wípé Sunday Ìgbòho tẹ̀ ń sọ ń parẹ̀ yìí, ó ti lọ rèé ṣe bàbá ẹ dákun ẹ gbà mí fún ọba Rasheed Ládọjà, Ọọ̀ni Ilé Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì pẹ̀lú Olúgbọ́n ti orílẹ̀ Ìgbọ́n ọba Francis Alao, wípé ẹ dákun lọ rèé bóun bẹ ààrẹ kí wọ́n ti yọ orúkọ òun kúrò nínú àwọn tí wọ́n ní wọ́n ń wá káàkiri gẹ́gẹ́ bí ọ̀daràn o. Ẹ jẹ́ kí n mú yín padà sẹ́yìn díẹ̀. Nínú ọjọ́ kìíní oṣù kejì ọdún 2021, òun ni wọ́n ya wọ ilé Sunday Ìgbòho tó wà nílùú Ìbàdàn. Àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ti DSS pẹ̀lú àwọn ológun Nigerian Army ni wọ́n kan lu ilé Sunday Ìgbòho nípasẹ̀ wípé wọ́n fẹ́ mú kí wọ́n sì fi ọwọ́ ṣìkún òfin dè é. Wọ́n ní eléyìí ló ń wáyé lẹ́yìn ìgbà tí Sunday Ìgbòho sọ àkékọrí tó yà rí wípé òun ò ní gbà kí àwọn Fúlàní darandaran kan wá di darandaran ní àtàrí ìpa tí wọ́n ń pa àwọn àgbẹ̀ ní ìyàpọ̀dọ̀ tí wọ́n ń bí ní ìpa ìfọ́nàfọ́nṣù. Ìkọlù tí wọ́n ṣe sílẹ̀ Sunday Ìgbòho yìí ló fà á tí wọ́n pa àwọn ènìyàn nínú àwọn tí wọ́n bá Sunday Ìgbòho ṣiṣẹ́ o, tí wọ́n sì mú 13 sí àkóló. Eléyìí ni Sunday Ìgbòho rí tó fẹ́ japa, tó fẹ́ fi ẹsẹ̀ ewúro tó fẹ́ fi ṣe ẹsẹ̀ ara rẹ̀ tó lọ sí orílẹ̀-èdè Benin, ṣùgbọ́n ibẹ̀ náà ni wọ́n ní wọ́n ti náwó gan ní àsìkò tó ń gbìyànjú láti fò lọ sí orílẹ̀-èdè Germany kó tó wá di pé wọ́n ní pápákọ̀ òfurufú Kútọ́nù, òun ni ọwọ́ ti bà ní ọjọ́ 19 oṣù kejì ọdún 2021, tí wọ́n sì fi sínú àhámọ́ fún bí ọdún kan ó lé o. Inú oṣù kẹta ọdún 2022 òun ni wọ́n tó fi Sunday Ìgbòho sílẹ̀ ní àhámọ́, tó ṣe pé láti ìgbà yìí ni wọ́n ní ìṣèjọba tó kọjá lọ yìí, èyí ti Muhammadu Buhari, wọn ló ti sọ wípé iṣẹ́ rí Sunday Ìgbòho ẹ fílẹ̀ sínú àwọn wanted. Wọ́n ní ẹ fílẹ̀ wípé àwọn tí ń wá gẹ́gẹ́ bí ọ̀daràn, ṣùgbọ́n lẹ́yìn ò rẹ̀yìn wọ́n ní wípé gbogbo passport tó jẹ́ ti Sunday Ìgbòho àti àwọn àpò ìṣúná owó rẹ̀ bank account wọ́n gbẹ́sẹ̀ lé o, tí wọ́n sọ wípé wọn ò jẹ́ kó rówó gbà, bẹ́ẹ̀ lówó ò jáde o. Ṣùgbọ́n ní ọdún 2025 Sunday Ìgbòho ó gba ààfin ọba Olúgbọ́n lọ ní orílẹ̀ Ìgbọ́n níjọba ìbílẹ̀ Sùúrùlérè ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ibẹ̀ ni wọ́n ní wípé
Sunday Igboho ti lọ rèé ṣe bàbá ẹ gbà mí wípé ẹ dákun torí Ọlọ́run ẹ bóun bẹ ààrẹ kí wọ́n yọ ọkọ̀ òun kó ń bẹ̀ torí wípé nǹkan ò fararọ mọ́ fóun bẹ́ẹ̀ ni gbogbo nǹkan ò lọ bó ṣe yẹ kó lọ déédéé o. Bákan náà wọ́n ní pé lọ sí ọ̀dọ̀ Olúbàdàn pẹ̀lú ọ̀dọ̀ Ọọ̀ni wọ́n ní ibí yìí ni wọ́n ti lọ rèé bá bẹ̀bẹ̀ tí wọ́n sì sọ di mímọ̀ nígbà náà wípé wọ́n ti yọ orúkọ Sunday Adéyẹmọ òòṣà bàbá Dámì wọ́n ti yọ kúrò nínú àwọn ọ̀daràn tí wọ́n ń wá lórílẹ̀‐èdè Nàìjíríà o. Gẹ́gẹ́ bí nǹkan míì tí ó tún wá ṣúyọ báyìí ló jẹ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bu ẹnu àtẹ́ lu Sunday Igboho wípé ọ̀dàlẹ̀ ni ó ti dalẹ̀ àwọn ọmọ Yorùbá lórí Yorùbá Nation ṣe Yorùbá Nation. Òun náà ni a tún wá rí ẹnìkan tí ó ti wá díá fún òun náà tí ó ṣàlàyé ọ̀rọ̀ titi ẹ̀ náà bí o. Wọ́n ní Sunday Igboho wípé ó ti fẹ́ fi àwọn Yorùbá lẹ̀ nígbà tí wọ́n ní ó lọ rí ṣe àbẹ̀wò sí wọn níbi ó ti ṣe Ramadan lecture pẹ̀lú Adélabú, Teslim Fọlárìn, Florence Ajimobi, Akin Alabi lánàá nígbà tí wọ́n ní wọ́n parapọ̀ wọ́n ń gbọ́ wáàsí àwọn ní ìsọ tí ẹni ìsọ ó ní ó tẹ̀lé wọn jọ lọ rèé jókòó ní ìpéjọpọ̀ àwọn All Progressive Congress APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Eléyìí náà ní pé ó ń tọ́ka sí wípé wọ́n fi ń fi ọwọ́ fa etí fún èèyàn pé ètò ìdìbò àti ètò òṣèlú ní ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní pé kíni ẹ má lọ wá ẹ ṣe kíni ẹ lọ rèé jókòó kẹ́ find somewhere sit down ní. Ìgbòho náà ló jẹ́ ìkànnú àwọn ògbóǹtarìgì ajìjàgbara tí ó jẹ́ ọmọlẹ̀ Yorùbá àti wáńbì wọ́n ní wípé nígbà tí wọ́n ní wọ́n ń ṣe àwọn àyẹ̀wò kan wọ́n ní pé ṣe mọ̀ pé Sunday Igboho ti jáde tán wípé òun o ní tòun pé Tinubu ìyẹn Bọ́lá Ahmed Tinubu òun ni òun wà lẹ́yìn ẹ̀ tí òun sì ṣe ìpolongo ìdìbò fún tí ó bá di inú ètò ìdìbò eléyìí tó ń bọ̀ nínú ọdún tí a mú yìí. Ẹ jẹ́ kí n wọnú comment section kí n ka àwílé àwọn èèyàn fún yín o. Okori Uchenna ó ní guy man don cash out finally yẹn ni wípé ọwọ́ bàbá ti ba èkú dà ó kú bàbá ẹni tí ó bọ̀ o. Gẹ́gẹ́ bí àlàyé tí ẹnìkan náà tún ṣe síbí o èyàn orúkọ rẹ̀ jẹ́ my lord Emeka Duke Aleke òun ní pé ọ̀nà tó tọ́jú rèé láti lè di sẹ́nẹ́tọ̀ gómìnà ambassadọ̀ àbí ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà nítorí wípé òun àti àwọn ará bíi ti fẹ́ jọ wọnú ara wọn pé ọlọ́gbọ́n lọlọ́dẹ bẹ́ẹ̀ ọlọ́dẹ náà ni ọlọ́gbọ́n ní gbogbo ọ̀nà. Ó ní wípé eléyìí tí ó ṣe yìí òun ni yóò tún jẹ́ kó túbọ̀ rọrùn fún un láti lè wọlé sínú àwọn ará bí tí yóò sì dá Odùduwà Nation sílẹ̀ láì ní ta ẹ̀jẹ̀ ẹnikẹ́ni sílẹ̀. Henry Otimi ní wípé òun nífẹ̀ẹ́ Sunday Igboho púpọ̀ pé tí ò bá ti lè là wọ́n darapọ̀ mọ́ wọn òun ni òun sọ lẹ́nu ń tiẹ̀ o. Bákan náà ẹ jẹ́ ká wo bíi méjì kan nínú comment section yẹn ẹnìkan ní King Adédèjì ló kọ òun ó ní òun nífẹ̀ẹ́ nǹkan tí Sunday Igboho ṣe yìí wípé ó ló yàtọ̀ sí ẹni tí ó ṣe ìrànwọ́ fún láti lè jẹ́ kó gba òmìnira lọ́wọ́ àti ìgbèkùn tí ó wá ẹ̀wọ̀. Ẹ jẹ́ ká dánu dúró báyìí lè ká sáré mọ́ wá fún yín ní ti sáà yìí àti àkókò ìkẹ́bà lè mọ bó ṣe ń lọ ìyẹn ní ìgboro ayé o. Wọ́n ní Sunday Igboho aṣọ AP